ẹ ṣeun àtàṣe kò sí àpò rẹ̀ lásìkò yìí àpò sólò rẹ̀ ló wà lásìkò yìí. Àpò sólò lókè àpò òun náà kó oríṣiríṣi. Oríṣiríṣi àpò sólò rẹ̀ tó wà lásìkò yìí sí anta 60 anta 55 anta 50. Ìkànnì Jígí alárààrẹ̀rìnlélógún bàbá gbogbo. Ẹ káàsán sáà. Ẹ káàsán o. Ẹ kọ ọrọ̀ ajé sálàáfíà ni. Adúpẹ́ fọ́lọ́run. Báwo lọjà? Alhamdulilayi. Iṣu ata la wà yìí. Báwo ni ẹ ṣe ń tata lọ́jà ta wà yìí pàápàá jùlọ àpò ata oníranran ata ní ń bẹ, èyí tó jẹ́ rodo ń bẹ, èyí tó jẹ́ tàtàṣé ń bẹ, ṣọ̀gún náà ń bẹ. Ẹja mú látòrí rodo. Èló ni àpò rodo báyìí? Ẹ ṣeun gan ni olóòtú. Àkọ́kọ́ èmi orúkọ tèmi ni Káyọ̀dé Bàlá tí mo jẹ́ ọ̀kan nínú olówó ata ní ìlú Ìlọrin ní Mandate Market. Ok. Àpò ata rodo, àpò ńlá wà, àpò fúláwà wà. Fúláwà náà wà pírísì méjì àbí mẹ́ta. Bẹ́ẹ̀ ni àpò àdójíkàjí wà, àpò fíafíà wà. Níbi ìwọ́n ní orí ká lọ. Ẹ jẹ́ kí àwọn ará ilé kí wọ́n mọ bí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ṣe rí. Ẹ ṣeun gan ni. Àpò rodo àpò ńlá lọ́wọ́lọ́wọ́ báyìí ní ètò ṣe dáadáa 160 ni. 160,000 naira. Ọgọ́rùn-ún mẹ́jọ. Ọgọ́rùn-ún lọ́nà mẹ́jọ. Bẹ́ẹ̀ ni. Ó ní àpò ńlá tó jápò rodo. Èyí tó lálàáfíà Tó lálàáfíà. dáadáa. Ẹni tí kò bá wá lówó lọ́wọ́ púpọ̀ tó sì fẹ́ ràpò rodo, èló ló lè kó lọ́wọ́ tí ó jẹ́ gẹ́gẹ́ bí pé mo fẹ́ mánéèjì ẹ̀ níwọ̀nba. Ẹ ṣeun gan ni olóòtú. Ó wà ní oríṣiríṣi bí èèyàn bá ti fẹ́ ní ẹ̀jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn. Lákọ̀ọ́kọ́ ẹni tí ó bá pẹ́ láti ààrẹ tí wọ́n jọ pín, ẹni tí ó bá pẹ́ látàbí láàrin wọn rí tí wọ́n jọ pín, ẹ̀yin ẹni nǹkan. Eríkè kejì àpò fúláwà wà 140 130 120 bí páì yẹn bá ṣe ká náà ni. Àwọn àpò kékeré náà wà. Àpẹẹrẹ làpò rodo tẹ̀yìn ẹ̀wọ̀n rodo tó wà lẹ́yìn wa yìí. Olùwẹ̀rẹ̀ ti wà nù. Tuntun nù. Bí ẹ bá ti fẹ́ 10,000 bẹ́ẹ̀ 5,000 bẹ́ẹ̀ 20,000 bẹ́ẹ̀. Gbéyìn ò ti wà nù. Àwọn eléyìí tó jẹ́ tàtàṣé tó wà níwájú mi yìí, bó o lẹ ṣe tàwọn? Ẹ ṣeun àtàṣe kò sí àpò rẹ̀ lásìkò yìí. Àpò sólò rẹ̀ ló wà lásìkò yìí. Àpò sólò lókè àpò òun náà kó oríṣiríṣi. Àpò sólò rẹ̀ tó wà lásìkò yìí sí anta 60 anta 55 anta 50 lè tọ́ lálàáfíà dáa. Lápò sólò tó jẹ́ ti tàtàṣé báyìí. Tàbá ní ká fi ẹ mọ̀ pé ká máa fọdún yìí dún. Tàbá ní ká wo ọdún tó kọjá lọ àtọdún yìí, ọdún wo ni ọjà wọ́n jù lọ? Adúpẹ́ fọ́lọ́run, adúpẹ́ fọ́lọ́run, adúpẹ́ fọ́lọ́run. Ọba tí ń bẹ tí ẹgbẹ́ tó máa bẹ. A máa fi ọdún yìí dún. Ọdún tó lọ ọjà wọn àwọn bẹ́ńtà níwọ̀n. Lọ́dún tó lọ. Ọdún yìí ìjọba ò náwó rárá. Pàtàkì jùlọ fún àwa tá à ń jẹ alátadé àríwúlò ìjọba tó ní òṣèlérànlọ́wọ́ kankan fún kí àwa. Ní òṣèrànlọ́wọ́ kankan fún Kí àwa rárá. Ìrànlọ́wọ́ kankan ò sí fún kí àwa. Àtàwọn tá ń loko, àtàwọn tá ń rà, àtàwọn tá ń ta ilé kò sẹ́ni kankan tó ní ìlọ́wọ́ fún àjẹ. ṣé ẹ lọ́wọ́ amúkàtọ̀ wọn ni? Òun kọ́ ló mú ká tọ́ wọn. Irú àsìkò báyìí tí láàsì ọ̀wọ̀ tó ráta tí ń bù ṣe ní nọ́ọ̀tì díẹ̀díẹ̀. Ìyẹn ò lápá àríwá orílẹ̀-èdè yìí. Ata tí ń bù sí díẹ̀díẹ̀. Gbogbo bá ti pọ̀ rárá nísìn. Ata yìí ló tó nǹkan rárá mú. Yóò pọ̀ ata tí ọ̀dọ́ wa tó sí nígbà yìí. Tó túmọ̀ sí pé tá a bá wo ọdún tó lọ àtọdún yìí, ọdún tó lọ tó fẹ́ẹ́ sẹ́pẹ́rẹ́. Òní ọdún tó lọ ní ọ̀rọ̀ tí ẹ béèrè. Òní ọdún tó lọ èyí tá ń ta 160 àdúntà ní 2+ nígbà náà. Lọ́dún tó lọ Àdúntà ní 2+. Àmọ́ náà ń ṣe ìdẹ̀kùn tí kálukú rí àṣeyọrí lọ́tọ̀ yìí sí. Àmọ́ lọ́dún yìí kì í ti káàbọ̀ wọ́n jù lọ́dún yìí. Àmọ́ kò sí àgbọ̀nmọ̀ téèyàn fi rà. èyí ń wò wó. Bẹ́ẹ̀ ni. Ní ọgbọ́n kílẹ̀ dá sí lọ́dún tó lọ tó jẹ́ pé wọ́n tó bẹ́ẹ̀ sì ń rówó fi rà tí ò wá wọ́n tó bẹ́ẹ̀ lọ́dún yìí tí ò wá sówó. Ọlọ́run bá ní bẹ́ńdì ètò sọ́kàrà fún ilé.
tó bá yẹ pé ní ọdún tó lọ bí àwọn èèyàn náà ṣe gbìyànjú lọ́tún lọ́sì ẹni tó yáwó ẹni tó kájọ àwọn lọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú tí gbogbo nǹkan ọ̀gbìn ṣe jáde lọ ba ọ̀pọ̀lọpọ̀ owó jẹ́ máa ọ̀pọ̀ èèyàn lọ́wọ́ nígbà tí ó ti bá bàjẹ́ mọ́ èèyàn lọ́wọ́ yìí kárí kò tí ì kọ́fà dàsìkò yìí àsìkò tá a wà yìí. ata tó jẹ́ ti ata ṣọ̀gbọ́n ẹ̀rípa ti sọ̀rọ̀ gbogbo lẹ́ẹ̀ka ti sọ tàtàsí lẹ́ẹ̀ka sọ̀rọ̀ nǹkan. ṣọ̀gbọ́n bí gbogbo ṣe wà bẹ́ẹ̀ náà làpò ṣọ̀gbọ́n wà àpò ṣọ̀gbọ́n àpò ńlá rẹ̀ wà sọ́ọ̀lù rẹ̀ wà sọ́ọ̀lù náà polisi mẹ́ta ní mẹ́rin àbíjíkàdì rẹ̀ wà fún àpò fíafíà rẹ̀ wà àpò ńlá rẹ̀ sí lásìkò báyìí sọ́ọ̀lù ńlá lọ́wọ́ àti sọ́ọ̀lù kẹ̀kẹ́ àti àbíjíkàdì àti fíafíà òun ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí. ok orúkọ yín lẹ́ẹ̀kan sí i. orúkọ tèmi ni Káyọ̀dé Bàlá. ẹ ṣeun gan. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.